Nujú rẹ o, kó pa kété omijé kè lójú rẹ nì, kó parẹ́. Ẹ ṣe lépa ẹkún kọ́nìyàn ti mẹ́kún jagun ayé. Ọlọ́run gan fún ara rẹ̀ wí ẹ ṣe lépa ipá, ẹ ṣe lépa agbára, ibi kò ṣe lépa ẹ̀mí òun. Lọ́yàn yóò mú ṣẹ́gun nínú ayé. Àkòrí ọ̀rọ̀ mi sí ọ lónìí òun ni ẹkún Hágárì ará Íjíbítì ni. Hágárì ẹrúbìnrin Sarah ọ̀yàbá Ábúráhámù òun lọmọbìnrin ní í ṣe. Ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ wọn náà mọ̀ wí ó dàbẹ́ ni pé Ọlọ́run tètè dá Sarah lóhùn o nípa tọmọ bíbí. Ó lè yé Sarah ọ rẹ̀ mo kánjú o, ó ti ọmọ ọ̀dọ̀ rẹ̀ ó ti sọ̀dọ̀ ọkọ rẹ̀ wí káàbá ni mọ́ṣálá rẹ̀ lọ́mọ láyé. Ọ̀pọ̀lọpọ̀ náà ní ti ṣe bá náà lóníwá o lòdì sí ìlérí àti òfin Ọlọ́run. Kọ́ dẹ̀dẹ̀ fa wàhálà sínú ayé yìí káyà. Lùgbà kan rè yá Ọlọ́run rántí Hánà o, ó mú lórí rẹ̀ ṣẹ nínú ayé Ábúráhámù. Ọmọ Ísákì, ọmọ èrí, ọmọ ìdùnnú, ó mú kó àbára àtìyéra Ábúráhámù. Gbà kan rè dẹ̀ yá o, kọ́ bá ríbi kèye gbó ti pasẹ̀ kọmọdé kẹ́yọ̀. Ọ̀rẹ́ adé òkè Hágárì kò rí mú rí ọ̀gá rẹ̀ Sarah kò mú rí fín torí pé Sarah gbé ọmọ jó pẹ̀lú arúgbó ọ̀ra. Ọbẹ̀ síbẹ̀yẹ ni ọmọ èsì yẹ̀yẹ́ ó yín mú ìsìn torí pé ọmọ tẹrẹ̀ ó ju ọmọ Sarah. Òṣèré ṣẹ́ni láyè ṣẹ́ni láyé ṣùgbọ́n ẹ̀kan ni ọba sunkún ó yẹ kí a ríran ohun yòówù kó yóò ṣe ọ́ lónìí wá àbí ìṣòro léláwo lè dá ogún lẹ̀. Ẹkún ràn o, ẹkún lọ́pọ̀ gbà gan ẹkún gan àìdẹ̀ kó bá ní. Àjọyàn rọ ọkàn á díjú ọ̀nì débi pé ọ̀nìyàn rè rí ìlérí Ọlọ́run. Kété ọkọ̀ Ọlọ́run fẹ́ kọ̀ mọ̀ lónìí ní pé èṣe lépa ẹkún, èṣe lépa kíké orí ọlọ́mọdé ṣe lórí burú o. Àwọn ti ayé yìí o, àwọn ti ṣiṣẹ́ o, àwọn ti dáràn o. Amẹ́ranra rẹ̀ a máa wà rọ̀fù, a máa sọ ohun kété kó jẹ́ pé ẹ̀yọ̀ mo tẹ̀síwájú àtàyípadà dé ipò kẹ́hà nínú ayé. Kọ́lọ́run gba lọ́ òṣòro ní o. Ìránṣẹ́bìnrin Sarah kò bímọ kó Ábúráhámù. Ìgbà kan rè yá Sarah wípé ẹ̀gàn kan ní mú mi ṣe ọmọ ìdójú rẹ̀ o. Ó yẹ kẹ́ wábi tẹrẹ ìyà sí. Irú náà kẹ́ yá ṣe líwe. Kọ́ rẹ̀ fẹ́ de ọ̀gá mọ́ mi lọ ọjà kò wé sọ́kọ rẹ̀. Ní ilé àgbèmí àti Hágárì mọ́ o. Ọkọ rẹ̀ náà èdè ronú sí ìgbà kan yá Ọlọ́run jà kó mọ́ra àbára Ábúráhámù wí. Ọbùnrin àtọmọ rẹ̀ ọbùnrin ẹrú àtọmọ rẹ̀ lọ wá wọ̀rọ̀kọ̀ mú ṣàdá lórí ọ̀rọ̀ rán o. Wàá taríran síwájú, wàá mọ̀nà ibi kan yóò gbà kàn yà gbé ìgbé ayé tiwọn kànjọ́ ọmọ rẹ àtọ̀yà rẹ àtúlé rẹ ulé tẹ̀rẹ̀ gan kọlọ́run kọ́kù ọ́ kọjẹ̀lé àlàáfíà. Gbà ní Ábúráhámù mòrí ṣe o ọjà kò mú jíjẹ kó ọjà kò mú omi kó ọrìn náà sí àká ibi ka ìyà sí. Lùgbà kan yá omi tí lọ́nà àbóyá jíjẹ náà ẹ̀dẹ̀ tí ebi dé nínú agijù. Ibẹ̀ nìkan lọ́lọ́run fẹ́ tọ́ka rẹ̀ sí lónìí. Nínú ìṣòro ọ̀pọ̀ gbà ọmọ ènìyàn gbàgbé pé Ọlọ́run ti lórí òtẹ́. Ọbùnrin ó rí owó ṣé kọ́ ọmọ tí a kú mọ́ lọ́lẹ̀ yìí nínú ọdún o kó tẹ́ gba aládùúrà kọ́ èrò burúkú bèyí ni á sínú ọkàn rẹ. Ọmọ àkúmọ́ ọ̀yá àkúmọ́
ọkọ àkúmọ́ ẹ ṣe ìsúnkú lójú rẹ̀ èdè àsúnkú òjijì káàyè nínú ebi tẹ̀rẹ̀ gba ọlọ́run gbọ́ o wé sun burúkú mọ́ mẹ́rùn rẹ pé burúkú síra rẹ ọmọbìnrin jákòó jòkó jákòó jùmọ̀ nìsálẹ̀ lébẹ̀ ọmọ rẹ̀ rí ké ẹ sunkún o èèṣojú nǹkan ọmọ nìyà kú ọtí gbà ká mú ọ̀pọ̀lọpọ̀ náà lóní náà ní ti gbà ká mú ṣùgbọ́n ẹ̀yẹ kọ́ nìyàn jẹ́ kó sísun kí a dì lójú ní Genesis orí 21 ó bá ka láti ẹsẹ̀ 15 dé ẹsẹ̀ 19 ibẹ̀ ni ọ̀rọ̀ ìtàn ibẹ̀ lérè à kó o ti gba kámú kó o ti rò pé òun á kú sọnù àbí àtọmọ nìyà kú sọnù ọlọ́run jáde àrùn áńgẹ́lì o wíkẹ́ nujú rẹ̀ nu o wíkẹ́ tajú kan bóyá ẹ̀kún nìgan lè jẹ́rí kànga kẹ́lẹ́bẹ̀ ọ̀rẹ́ mú o ọmọ ọ̀sẹ̀yìn kú òun náà ní ló ní ọ̀pọ̀lọpọ̀ ní sunkún Hágárì a ò ṣe kàn bọ́ lọ́hùn ẹ̀kún ní yasun ṣá ayé rùgbà kan polongo iṣẹ́ múrìn a ò bá lè ṣẹlẹ̀ sí wọn a ò yá jẹun a ò kàn ṣẹlẹ̀ sí wọn bá ti ṣẹlẹ̀ sọ́nìkan rí ẹ̀kún ní sálẹ̀rẹ̀ yasun ká kárí sọ ọkọ̀ mi líkú ṣùgbọ́n nìkan kú ó yá kọ́kọ́ ṣẹlẹ̀ sí i lójú rẹ nù torí pé Ọlọ́run ti ṣetán láti ṣe ohun tuntun òjò lórúkọ mi ọmọ àbálábí tán wé arógun ẹkùn Hágárì nínú ayé rẹ nínú ọdún o ire o.